kí l'Ànábì wà lórí ẹ̀ níjọ́ tó wà láyé wa huwa ala shahadati bi an la ilaha illallah ó wà lórí pé la ilaha illallah mùsùlùmí wo ló wà láyé tí kìí ṣe la ilaha illallah wa huwa ala iqamati as-salawati al-khams ó wà lórí pé ń kírun wákàtí márùn ẹ dákun àwọn mùsùlùmí gidi wo ni ò ní kí wákàtí márùn Ànábì wà lórí bí an yasuma fi kulli shahri Ramadan kó máa gbààwẹ̀ nínú oṣù Ramadan mùsùlùmí wo ni kì í gbààwẹ̀ Ramadan wa huwa ala annahu yuzakki marratan min as-sana so ó wà lórí pé kán yan sàká lẹ́ẹ̀kan lọ́dún ìyẹ́sì jẹ́ ẹni bá lówó ni ó sì ń lọ hajj ara ètò ní fẹ́ni tó bá lówó so kí wá l'Ànábì wà lórí ẹ̀ lánàá táwọn mùsùlùmí tó kù sí lórí ẹ̀ tó já sí pẹ́yìn nìkan lè wà lórí ẹ̀ ìrònú Yẹhudi yẹn mẹ́gbèsí làkàyè lan yadkhul aljanna illa man kana hudan aw nasara ẹnìkan ò lè wà aljanna àyàfà àwọn táwọn bá jẹ́ Yahudi àtàwọn Nasara lẹ́ni àwọn tí wọ́n ń pe súnnà mọ́ra wọn tí wọ́n jẹ́ gulat bíi ti Yahudi Nasara àwọn náà wá ń lo kíní yẹn torí pé àwọn Yahudi tó wá gba Islam kan wá gbé nǹkan lé wa lọ́wọ́ yẹn tí wọ́n padà jẹ́ ṣọ́ọ̀kì yẹn àwọn náà gbèrò nú yẹn wá Ọlọ́run dẹ̀ ń sọ fún Ànábì pé inna hadhihi ummatukum ummatan wahida ìjọ tí mo fi lé ẹ lọ́wọ́ yìí ìjọ ẹyọ ọ̀kan péré ni kò ń ṣe ìjọ kankan tó pín ẹyọ ọ̀kan ni torí pé nǹkan mọ́ lórí náà ni pé la ilaha illallah wa iqamatu salat wa ita'u zakat wa sawmu ramadan wa hajju ila baytillahi al-haram liman istata'a nǹkan pè ní Islam ni gbogbo àwọn tó kù ìwà ìṣe báwo láti ṣe kò níbàmú pẹ̀lú Ọlọ́run níbàmú pẹ̀lú àwọn èèyàn jẹ́ kán rí wẹ̀ẹ̀sìn lára ẹ̀ ó rí pé la ilaha illallah ìwà ló fẹ́ kọ́ wa la ilaha illallah ó fẹ́ kọ́ wa báwo la ṣe fẹ́ rí sọ́lọ́run ká mọ̀ pé òun nìkan ká má yà láìmoore ẹni tó dá wa yẹn ká mọ̀ pé òun nìkan náà lámàsìn ká má yà láìmoore sí Muhammad Rasulullah òjíṣẹ́ tó rán sí wa ká gbọ́rọ̀ sí lẹ́nu in tó sì fi rán náà l'Al-Qur'an ìkọ́mù salat ká máa kírun ká má gbàgbé Ọlọ́run ní ìwà láfi kírun sùúrù láfi kírun onídọ̀tí yóò tò sí ẹlẹ́gbẹ́ ẹni tí ò tó ẹ yóò tò sí ẹlẹ́gbẹ́ ẹni tó ju ẹ lọ ẹjọ́ tó ẹjọ́ bára mú sàká ó fi kọ́ wa láàánú ìwà ló kọ́ wa nínú sàká hájì ìwà láfẹ́ lọ kọ́ mbẹ̀ ó dùbúlẹ̀ sínú yẹ̀pẹ̀ ó yẹpẹrẹ ara ẹ̀ ó rẹ̀ ni tí ó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kódà ó nílé sọ̀rọ̀ ó máa ráwọn èèyàn báyìí wọ́n máa forí gbá orí ẹ kò tiẹ̀ ní sí sọ́rí kò sì ní dùn ọ́ gbogbo yẹ ìwà àtàmúmára ní Islam yẹn fẹ́ kọ́ wa ìwà ti parí sí gbogbo ní tàǹpẹ̀ ní wákàtí márùn yẹn a rí ìwà lára zaka a rí ìwà lára irun àjọ pàdé mọ́sálásí àjọ ríra wa kẹ́nìkan wá máa lóhun nìkan ló ń wà àlìjẹ́nà ṣàlìjẹ́nà tí ẹ ìrònú Yẹhudi ni kìí ṣòrònú Islam lára àwọn àrọbá tó gbé lánàbì lọ́wọ́ nù Al-Qur'ani Yẹhudi ló ní ìrònú yẹn lan yadkhula al-janna illa man kana hudan aw nasara ìyẹn fi hàn pé lọ́dọ̀ tí wọn gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn náà wọ́n lè wà àlìjẹ́nà àfàwọn nìkan àwọn ilé iná lè rí gbogbo ẹni tó ṣe rere wọ́n lè wà àlìjẹ́nà àfàwọn nìkan wọ́n máa ṣe bíbà ẹgbẹ́ kọ́kọ́rọ́ àlìjẹ́nà yẹn wà lọ́wọ́ wọn dáa lágbájá kò ń ṣe Islam lágbájá ọmọ náà ni Ọlọ́run ní ẹbá mi sọ Ọlọ́run ní tílíkà mẹ́rin ní yuhum ìrònú yẹn ìrònú wọn ní o àwọn ni wọ́n rò ó kìí ṣe Ọlọ́run ló bá wọn sọ kú sáà sọ fún wọn pé àtúbùr ánàkún ẹ mú ẹ̀rí yín wá in kuntum sadiqin tó bá jẹ́ òdodo lẹ́ ń sọ irọ́ lẹ́ ń pa Ọlọ́run ní balẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti wí yẹn o pé bẹ́yìn ò bá jẹ́ sàlàfíyà ọmọ náà ni o bẹ́yìn ò bá jẹ́ Yahudi ọmọ náà ni o àbí Nasara o àbí bẹ́yìn ò bá ti jọ ìjọ yín ẹwọ́n tó dálẹ̀ lénìí wọ́n lẹ́nìkan Ikhwan wọ́n fọ́gi mọ́ lọ ní wọ́n lè lẹ́nìkan àwọn kìníkan astaghfirullah kìní yẹn wá pọ̀ àwọn nìkan náà ló dá àwọn nìkan Ọlọ́ni bàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kó ní man aslama wajhahu lillah ẹnikẹ́ni tó bá ti jùra rẹ̀ lẹ̀ fọ́lọ́ láti mẹ́sìn wa huwa muhsin òun gangan lèèyàn tó dá lọ́dọ̀ mi tó dẹ̀ tí ń ṣe dáadáa lahu ajruhu inda rabbi yóò gba ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run sọ ní Kùránì ìwọ tí wọ́n ń sọ pé nígbàtẹ́nìkan tí ṣòkòtò rẹ̀ ò ti fà sókè
ọmọ náà ni tó wá lọ fọ́ọ̀mù àdíìsì wípé manjarra sáwọ́bù ukúyẹ́lá pé ẹni tí aṣọ ẹ̀ tó bá ń wọ́lẹ̀ ní tìgbérágá sọ pé kò ní rálì jẹ́ pé bí wọ́n ní kò ní rálì jẹ́ nù ìkan ẹ̀tẹ̀ máa gbọ́ ó ní manjarra ìkan tí ẹ̀wà sọpá díìsì ni ó gbogbo ṣòkòtò tó bá ti wọ́lẹ̀ òkè wọ́n ní má asfala minal ka'bayni fàfi náà gbogbo tó bá ti lè kanlẹ̀ kọjá àkókò ẹsẹ̀ inú náà ni ó gbá díìsì yẹn yé intádìsì yẹn ń sọ ni wípé ìsunwó níná ni because aṣọ yẹn ìsunwó níná kìí ṣe pé nìyẹn ó wọná tó pé mọ́ àsìfálà yẹn mọ́ yẹn á ìdú ilẹ̀ sáò ó ń darí padà sọ́dọ̀ aṣọ kìí ṣe ni tó wọ̀ ọ́ mọ́ àsìfálà minal ka'bayn in tó bá ti lè kanlẹ̀ ju kókósẹ̀ yìí lọ fàfinẹ́ẹ̀rì ìyẹn ni pé iná máa ń sùn nǹkan ni ìyẹn ń wéṣtì ní nígbà tó sùtù owó ná ó kàn wéṣtì aṣọ ni ṣé ìwọ́n máa dájọ́ ọ̀nà fún ẹni tí ò ti nínú gbọ̀n pẹ̀lú àlùjánnà lọ́dọ̀ tiẹ̀ tìrání kò ń ṣe súnnà tí ò bá ti ẹ̀hà ó ti dáná lọ́dọ̀ ẹ ọlọ́ni bàálà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ man aslama wajhahu lillah ẹni tó bá ti lè ju ẹ̀mí ẹlẹ̀ fọ́lọ́hun tó dẹ̀ ju rẹ̀ ẹlẹ̀ láti máa ṣe wà mọ́sìn lọ́dọ̀ tèmi ó ti dá lahu ajru inda rabbi yóò gba ẹ̀san rẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ wala khawfun alayhim wala hum yahzanun kódà àwọn ẹni banújẹ́ ẹ̀rù oníbàwọ̀ ọlọ́run sì já pẹ̀lú wọn tó wá gbọ́ mi kí n parí ẹwà qalatil yahudu àwọn yahudi nínú ìwà ideology tí yahudi gbé wá sọ ara àwa mùsùlùmí tá à ń pè pé súnnà mara wa náà ni pé ọlọ́ni wa qalatil yahudu laysatil aya ilé suratul baqara aya 111 ló ti bá ok aya 111 to 113 ni mò ń kà wọ́n tún sọ wípé wa qalatil yahud àwọn yahudi a tún máa sọ wípé laysati nasara ala shay wọn aláwọn nasara yẹn wọn ní nǹkan kan tá ń pè lẹ́sìn kò sẹ́sìn lára wọn wa qalati nasara laysati yahudu ala shay bẹ́ẹ̀ náà làwọn nasara náà máa sọ pé yahudi yẹn ọ̀tá ọlọ́run ni wọ́n lẹ́sìn ọlọ́run wá ní wahum yatluna alkitaba àwọn méjèèjì ìwé ẹyọ ọ̀kan ló dà wọ́n pọ̀ bí jẹ́ pàwọn tí wọ́n ń pè súnnà mara wọn lónìí tí wọ́n máa sọ pé in kunta qadiriyyan falasta ala shay'in tó bá jẹ́ Tàjàníyà ní aw Qadiriyya ó lẹ́sìn ìrònú yahudi ó lẹ́sìn lọ́dọ̀ wọn yahudi ò lẹ́sìn lọ́dọ̀ nasara ò lẹ́sìn lọ́dọ̀ yahudi wa hum yatluna alkitaba ìwé ẹyọ ọ̀kan ló dà wọ́n pọ̀ bal Kùránì ti dà wá náà pọ̀ lónìí tí ó ní sàlàfíà ń fọ́gi mọ́ oúnsúfí tí sàlàfíà ń fọ́gi mọ́ Ikhwan òun náà ni ó mọ́ fọ́gi mọ́ gbogbo àwọn èèyàn gbogbo àfáà ní kìí ṣe ní ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ó ní kadhalika qala alladhina la ya'lamuna mithla qawli ó ní bẹ́ẹ̀ lárí àwọn aláìmọ̀kan nínú ìjọ tiwa náà táwọn náà ń kọ́pì irú ọ̀rọ̀ yẹn táwọn náà ń sọrú ẹ̀ tí wọ́n mọ̀ sọ pé lágbájá ò lẹ́sìn lágbájá ti jáde kó ní islam innahu kharaja anil islam innahu laysa minal islam innahu fin nar ya rasulallah ọlọ́ni kadhalika báwọn yahudi àti nasara ṣe ń ṣe qala alladhina la ya'lamu lẹ́ẹ̀mọ̀ra wọn aláìmọ̀kan mithla qawli táwọn náà mọ̀ sọrú ọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ yọ̀yàn kó nú ẹ̀sìn yahudi a máa yọ̀yàn kó nú ẹ̀sìn nasara a máa yọ̀yàn kó nú ẹ̀sìn ideology wọn náà la gbé wọnú súnnà lẹ́nu tá ń pè ní islam ó ní fallahu yahkumu baynahum àmọ́ Ọlọ́hun ń bọ̀ wá dájọ́ láàrin wọn yawmal qiyamah lọ́jọ́ àjíǹde fima kanu fi yakhtalifun lórí nǹkan ṣe fàǹfà lé lórí kí ni fàǹfà tó mọ̀ pé nìkan kèfèrí tó mọ̀ yọ ẹnìkan kó mẹ́ ó dẹ̀ fílẹ̀ fọ́lọ́hun Ọlọ́run ní inna ilayna iyabahum thumma inna alayna hisabahum ọ̀dọ̀ mi náà ń bọ̀ èmi ni màá ṣe ìṣirò wọn kìí ṣe ìwọ kọ́ ló máa ṣe ìṣirò àwọn èèyàn Ọlọ́run ló ní ìṣirò ìṣèṣirò wọn ṣe ni wọ́n ń fira rẹ̀ kẹ́gbẹ́ Ọlọ́run pé ìwọ àti Ọlọ́run bákan náà ni yóò tọ́lọ́ndẹ̀ la yushriku fi hukmihi ahada ẹnìkan ò gbọ́dọ̀ fi rẹ̀ kẹ́gbẹ́ Ọlọ́run níbi ẹjọ́ dídá ló fi máa ráwọn àfáà tí wọ́n mọ̀ ní wallahu a'lam Ọlọ́run lọba tó mọ̀ jùlọ náà ìdí gbogbo ń tàà kàálẹ̀
ìdí nìyẹn lọ́lọ́run fi wá ń kì wá nílọ̀ ló fi kí àná Muhammad nílọ̀ tó bá ka Suratul Baqara aya 120 to 121 ó kì wá nílọ̀ ó kà nábì nílọ̀ ó wá ní walan tarda ankal yahudu walan nasara yehudi àti nasara wọ́n ní faramọ́ wà nábì o tẹ́mà ní yehudi kan wá gba Islam nasara kan wá gba Islam jaa ila nabi rajulun nasrani fa aslama arákùnrin kan tó jẹ́ nasara gba Islam yehudi kan wá gba Islam Ọlọ́run ti kẹbílá ń tàrùdọ́ áńkẹ́lì yahud wọ́n ní gbà fún ẹ tó bá ti ẹlẹ́nìkan wá gba Islam ìṣúná bí yehudi and nasara Ọlọ́run ti clear wọn pé wọ́lẹ́n táyé ó fi parẹ́ wọ́lẹ́n kẹ́lìmọ̀ yẹn ara fi yẹn táyé ó fi parẹ́ in tí ò ní wọ́ọ̀kì láyé ni wọ́lẹ́n tàrùdọ́ áńkẹ́lì yahudu wọ́lẹ́n nasara yahudi kan ò ní gbà fún ẹ nasara kan ò ní gbà fún ẹ àtàtà tábà àbìlátàwọ̀ àbí tí wọn náà bá gbà fẹ́nu wọn wọlé gbogbo òfẹ́ ẹnu wọn la gbà wọlé lẹ́yìn tá nẹ́bí kú tán làwọn náà wá láwọn gba Islam wọ́n wá jọ̀gá wa nínú Islam wa yẹn náà láwọn tó yẹ kọ́ máa kéwú ká dájú pẹ̀lẹ́ ká máa kọ́ ń kéwú wọ́n wá ń kọ́ wa ń kéwú wọ́n tún tú tafsiri fún wa la ilaha illallah wọ́n tú tafsiri fún wa wọ́n tú àdíìsì fún wa àwọn náà wá dé náà wá mú ìtàn wa wọ́n ní Ìsá ń padà bọ̀ àwọn náà dé náà fún wa ní Dajjal àwọn náà dé ni wọ́n fún wa ní Ashratu Saa àwọn ni wọ́n dé wọ́n fún wa ní Mahdi ẹ lọ́wọ́ núwé wọn gbogbo nta níbi ò bá wa sọ wọ́n wá kó sínú ọpọlọ wa wọ́n bẹ̀rẹ̀ sí ní change ìrònú wa gbogbo nǹkan tí ò sí wọ́n gbé sí wa Ọlọ́run dẹ̀ sọ fún ọkùnrin kan yahudi fáà sílámà ọkùnrin kan nasara tọ́lọ̀ ní wà lẹ́n tí ò lè ṣẹlẹ̀ láyé ni mi ìsọ́nù bá ní Israẹla ọ̀ àmọ́ yahudi àti nasara Ọlọ́run ní wọ́n ní gbàfà nẹ́bí láyé àtàtà tábà àbìlátà àfi tí wà nẹ́bí bá gbà ronú wọn yahudi wọ́n ló wá ń gba Islam tó wá ń kọ́ wa ní Islam nasara ibi tá a ti fẹ́ ọ̀lẹ̀ ní Kùránì ṣáà ló ń sọ̀rọ̀ oyin tí ò lè ẹ́fà ṣẹlẹ̀ walan tarda ankal yahud walan nasara yahudi ò ní accept ẹ nasara ò ní accept ẹ torí pé kèfèrí pọ́nbélé ni wọ́n lábẹ́ àwọn ànábì wọn torí àwọn gan ò gbà fún ànábì wọn yahudi yẹn kò gbà fún Musa nasara yẹn kò gbà fún Isa torí pé gúrùpù kan ni wọ́n báwọn jẹ́ káfìrí ó ní àtàtà tábà àmìlátà àyàfi tí wọ́n ànábì bóyá ọ̀rọ̀ Ọlọ́run wà ṣẹ mọ́ ní o làwọn yẹ̀húdí fi wá ń gba Islam tó wá ń kọ́ wa ní kéwú tán gbà lójú ayé ànábì wọ́n wá ń kọ́ wa ní Islam wọ́n wá ń kọ́ wa ní hadith wọ́n ń kọ́ wa ní tafsir àwọn tafsir yẹn la wá jòkó tì léni làwọn ọ̀tá Islam wa máa béèrè pé ẹwà nábì ṣánábì la fẹ́ pẹ̀lú yìí ẹni tó fẹ́ yàwó ọmọ ẹ̀ can you imagine torí pé wọ́n ti tún tí ò rí bẹ́ẹ̀ síbẹ̀ fún wa a ní ṣerú ànábì yíyẹn ló yẹ kó fọ́mọ ọdún 6 ṣe ànábì nìyẹn ètè àwọn Yahudi sì ní tàwa pè ládìsì ọlọ́ni kúl bá mi sọ fún wọn pé inna hudallahi huwal huda pé ìmọ̀nà Ọlọ́run gangan ni mọ̀nà ó wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-'ilm tó bá lọ tẹ̀lé fẹ́nu wọn pẹ́rẹ́ tó wá ní wọ́n ṣe tiẹ̀ lẹ́yìn al-Qur'ani ta fún ọ ma laka min Allahi min waliyyin wala nasir ó ní rẹ́nìkan tó lè gbà ọ́ lẹ́bí ìyà Ọlọ́run ó sì ní rẹ́nìkan tí ó ràn ọ́ lọ́wọ́ pé ìyà yìí ti tó àná Muhammad wọ́n bá mi tún wọnú Suratul Baqara yẹn 120 to 121 kó lè mọ̀ pé al-Qur'an is our book, is our image, is our pride. It's not what we can just throw away and be playing with. We are playing with Quran. Quran is not mafalun to the Muslims. The only thing we follow is the scholarly opinions. Ọ̀rọ̀ àwọn àfà. Kí làwọn àfà sọ? Kí ni Bukhari sọ? Kí ni Muslim sọ? Gbogbo àwọn táwa ń sọ, they are Persians. Táwọn ti plan kí àwọn máa já Lárúbáwá lógun. Torí pé ní ìjọ tí àwọn ń rúlu ayé abẹ́ àwọn Lárúbáwá wà, àwọn dẹ̀ mọ̀ nǹkan kọ. Islam ló dé ló gbàjọba yìí. Làwọn ní gègé làwọn máa lò. Wọ́n wá fi gègé já Islam lógun, wọ́n kọ́ àìmọye nǹkan tí ò sí.
ṣe bóun là ń gbọ́ ni wípé tíra Ibn Taymiyyah pé kò ní í ṣe pẹ̀lú Ibn Taymiyyah èyí tó pọ̀ jù mẹ́. àwọn Abdul Wahhabi náà padà gbèrò náà wá àwọn mùjáládù oríṣiríṣi káàkiri tó ń so mọ́ra wọn. yíyún ẹja fi yẹn lẹ̀ náà. Ọlọ́run wá ní alladhina ataynahumul kitaba àwọn tá a fún ní tíra o wá fẹ́ yọ àwọn mùmí nínú wọn. àwọn tá a fún ní tíra yẹtìlúnahu haqqa tilawati tí wọ́n ń ka ìwé yẹn lójúlówó bó ti yẹ kí wọ́n kà á nínú àwọn Banu Israel àwọn kìí ṣe Yahudi àwọn eléyìí ṣe Nasara ó ní ulaika yu'minuna bi àwọn eléyìí ni wọ́n nígbàgbọ́ sí. wa man yakfur ẹni tó bá kọ̀ fa ulaika humul khasirun àwọn èèyàn làwọn tí ó pàdánù àwọn ẹni òfòlú. so Ọlọ́run rí kó àyà Yahudi àti Nasara kal khasirin. tó wá gbọ́ nínú ìrònú Yahudi tó jẹ́ ìrònú tí ó dá bá mi wọnú Suratu Ali Imran àyà 23 to 24. Ọlọ́run ní alam tara alladhina utu nasiban minal kitab ṣé ẹ̀ tí ẹ̀rá wọn tá a fún nípìn kan nínú ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn Yahudi àti Nasara ni o. Ọlọ́run ní yud'auna ila kitabillah liyahkuma baynahum tẹ́ bá pè wọ́n báyìí ẹ máa bọ̀ ẹ jẹ́ á fi ìwé Ọlọ́run dájọ́. Alam tara ila alladhina utu nasiban minal kitab ẹ wà wọn tá a fún nípìn kan nínú tírà yud'auna ila kitabillah tí wọ́n bá pè wọ́n pé ẹ jẹ́ á fi ìwé Ọlọ́run dájọ́ fún yín liyahkuma baynahum láti fi dájọ́ fún wọn thumma yatawalla fariqun ṣẹ́ra wọn burúkú yẹn Yahudi àti Nasara yẹn yatawalla fariqun minhu wọ́n máa jádànù ní wa hum muridun wọ́n dẹ̀ máa gúnrí kú ọmọ pé rárá òjò lè lo ìwé dájọ́ fáwọn. àwọn èèyàn Ọlọ́run bá ń sọ yí pé kayfa yu'akkimunaka kí ló dé tó wá ń bá wà nábì wá máa ní kó dájọ́ fáwọn. wa indahumut tawrat ṣebí Tawra wà lọ́dọ̀ wọn fiya hukmullah ìdájọ́ Ọlọ́run wà nú ẹ̀ náà. wọ́n ní lo òfin Ọlọ́run láyé lé ní wọ́n ń sọ fún wa pé blasphemy àwa mùsùlùmí lẹ́yàn ló kò pa òfin yẹn sí rẹ̀ ìwé tí wọ́n náà ti gbé wá sínú ẹ̀sìn wa kò sí lọ́dọ̀ tiwa rárá. béèyàn bá fẹ̀sílẹ̀ ẹ̀ pa ọ̀dọ̀ tí wọ́n lòfin yẹn wà àwọn náà ni wọ́n rò nǹkan wọn àwọn ni wọ́n gbé wá sínú ẹ̀sìn tiwa láti fi fẹ̀sìn wa jẹ́ àwa náà wá fi fáàrí pẹ̀lú ẹ̀. Blasphemy wọ́n pa ni Ànábì ní kan tẹ̀jẹ́ ilé alal kadhibi lórí irọ́ àtúmọ̀ fi ṣe fáàrí. níbo ló wà níbi ìntọ́lọ̀ sọ ni pé innal ladhina yu'dhuna Allaha wa rasulahu la'anahumullahu fid dunya wal akhirah bẹ́yàn bá bú Ọlọ́run tó bú Ànábì Ọlọ́run máa bínú sí láyé yóò bínú sí lọ́run wa a'adda lahum adhaban aliman muhinan yóò dẹ̀ jẹ́ ìyà yẹpẹrẹ níwájú Ọlọ́run ó lè jẹ́ látayé ó lè jẹ́ lọ́run àmọ́ pé nìkan ní wàá mú lókù tó mọ̀lẹ̀ kò sínú ẹ̀sìn Yẹhudi ló wà àtọ̀dọ̀ àwọn Nasara ìrònú wọn ni. so wọ́n wá gbé wá sínú ẹ̀sìn tiwa láti fi dọ̀tí ẹ̀sìn wa àwọn náà máa ní hadithu sahih fi sahih al-Bukhari fi asahih al-kutubi ba'da kitabillah dáfúrò àwọn afọ́nú nǹkan ìwà afọ́nú fọ́ra ní kọ́lọ̀nkú làwọn àmì Ọlọ́run wá ń sọ pé wọ́n máa yẹra ní wa hum muridun ó ní dhalika bi annahum qalu torí pé tó wà nínú ẹ̀mí wọn rẹ̀ o lan tamassana an-naru pé àwọn ò lè wọ́ná táwọn bá tiẹ̀ máa wọ́ná illa ayyaman ma'duda ó máa lọ́jọ́ kò lè pẹ́. Ọlọ́ni wa garrahum fi dinihi ìtànjẹ bá wọn lórí ẹ̀sìn táwọn fọwọ́ ara wọn kó jọ máa gbọ́ wa ma kanu yaftarun lórí ìrònú tí wọ́n fi dinihim ma kanu yaftarun torí àwọn ní ẹ̀sìn tí wọ́n ní kìí ṣe tọ́lọ́run yẹn mọ́ Yẹhudi àti Nasara. Naam wá gbọ́ ibi tí mo fẹ́ yanjú ẹ̀sìn wo Ànábì Musa alayhi salam Ọlọ́run rán sí Bani Israel àwọn tó wá jẹ́ Yahudi nínú Bani Israel umul gulat àwọn ni extremists Ọlọ́run rán Ànábì Isa sí Bani Israel àwọn tí wọ́n jẹ́ extremists nínú ọmọlẹ́yìn Isa là ń pè ní an-Nasara àwọn ará Nazareth kìí ṣe pé àwọn Christian Antioch ni wọ́n dá yẹn lẹ́yìn ayé Mósè ayé Isa pé àwọn ọmọ Jésù lọ́lọ́run tàwọn táwọn ọmọ sí tí Paul dálẹ̀ mẹ́
so lẹ́bù tó bá ka al-Qur'an Ọlọ́run ó sọ fún wa ní Suratu Al-Imran nínú aya 49 to 53 jẹ́ kí n sáré káfí kanlẹ̀ nínú Al-Imran wá gbọ́ bọ́lọ̀ ṣe ń bá Nábì Ìsá sọ̀rọ̀ tó bá wo 49 ó ní wa rasulan ila bani Isra'il ó ti ń sọ̀rọ̀ bọ̀ pé anna yakunu li waladun báwo lèmi Ọlọ́run ṣe fẹ́ bímọ ìyẹn ìyá rẹ̀ ní báwo lòun ṣe bímọ ìyá Mariama àmọ́ bí ta fẹ́ lò ní pé Ọlọ́ni rasulan ila bani Isra'ila àrán òjíṣẹ́ kan sáwọn bani Isra'il anni jitukum bi ayatin min rabbikum tó tẹ̀ sọ fún wọn pé mo dé pẹ̀lú nǹkan ìyanu látọ̀dọ̀ Ọlọ́run ọba yín an akhluqu lakum minat tini ka hay'ati tayr mo lè fi amọ̀ kí n fi mọ ẹyẹ kó dàbí ẹyẹ fa anfukhu fihi fa yakunu tayra kí n sì fàtẹ́gùn sí kó máa fò bí ẹyẹ bi idnillah pẹ̀lú àṣẹ Ọlọ́run wa ubri'ul akmaha wal abras kí ẹni tó bá jẹ́ al-akma ọ̀yàyà kí n wò sàn wal abras bí yẹn bá jẹ́ adẹ́tẹ̀ kí n tọ́jú ẹ̀ kí n wò wa uhyi al-mawta bi idnillah kódà bí yẹn bá kú mo lè fi àṣẹ Ọlọ́run kí n fi jí dìde bíbélì náà sọ pé èmi kò lè ṣe ohunkóhun ti kára mi bí kò ṣe pẹ̀lú àṣẹ bàbá mi Jésù ò lè dá nǹkan kan ṣe. I cannot do nothing except with the will of my God. So bí yẹn ṣe jẹ́ nìyẹn ó ní wa unabbi'ukum bima ta'kulun wa ma tadakhirun máa sọ fún yín tẹ́ jẹ́ ní ilé yín àti tẹ́ tọ́jú sílé. Inna fi dhalika la ayatan Ọlọ́run ní gbogbo eléyìí áyà ní àmì ní ìwòye ní in kuntum mu'minin tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nígbàgbọ́ ní Ọlọ́run wa musaddiqan lima bayna yadayya àti wípé mo fẹ́ wá jẹ́rìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òdodo ní in tí ń bẹ nínú àtàwọ́rá táa fán Nábì Musa wala uhilla lakum ba'da alladhi hurrima alaykum kí ń dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ nínú àwọn tí wọ́n ṣe léèwọ̀ fún yín pé eléyìí ẹ̀tọ́ ni ẹ̀yin lẹ ṣe léèwọ̀ fúnra yín wajitukum bi ayatin min rabbikum mo dé wá bá yín pẹ̀lú àmì látọ̀dọ̀ Ọlọ́run ìkìlọ̀ látọ̀dọ̀ rẹ̀ fattaqullaha wa atihuni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ tẹ̀lé mi ọ̀rọ̀ tọ́lọ́run ń sọ yìí kò sọ pé wa rasulan ila nasraniyya rasulan ila bani Isra'il mùsùlùmí ni wọ́n bàbá ní Isra'ila ni wọ́n ó ní inna Allaha rabbi wa rabbukum Ọlọ́run ọba yìí tó dá mi náà ló dẹ́yìn náà fa'budu òun ni ẹ máa sìn hada siratun mustaqim eléyìí náà lójú ọ̀nà tààrà wá máa gbọ́ al-Qur'ani wá sọ́nù 56 ó ní falamma ahassa Isa minhumul kufra nígbàtí Isa wá fúra mọ̀ pé àwọn olùkọ́tọ̀ Ọlọ́run wà bẹ́ẹ̀ nígbàtí Isa fúra mọ̀ pé àwọn ẹni yóò àwọn tí wọ́n jẹ́ olùkọ́tọ̀ Ọlọ́run wọ́n wà nínú ọmọ ẹlẹ́yìn òun ní Isa wá sọ wípé qal man ansari ila Allah ta lẹni tó fẹ́ dúró ti t'Ọlọ́run gangan ma mú àyà yẹn dání o qala al-hawariyun kìí ṣe wípé qalatin nasara àwọn hawariyun qala al-hawariyun àwọn hawariyun náà yẹn ni wọ́n fi ń sọ pé gbogbo àwọn tó gbà fún Nábì Mùsá lójú ayé wọn ju 11 lọ nígbàtí Ìsá wà láyé tí wọ́n ń pè ní àwọn apostoli àwọn ìyẹn ni wọ́n wá sọ̀rọ̀ pé nahnu ansarullah àwa ti dé àwòrán Ọlọ́run lọ́wọ́ àdúró t'Ọlọ́run àmánà àwa ti gbà billah pẹ̀lú Ọlọ́run washhad bi anna muslimun adẹ́jẹ́rìí pé mùsùlùmí ni wá o mùsùlùmí ni àwọn ọmọ ẹlẹ́yìn Ànábì Ìsá àwọn tí wọ́n kọ ti Ìsá ni Nasara ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́pàá bẹ́ẹ̀ ni 11 disciples ẹṣẹ́ kò ní bàjẹ́ fún yín gbọ́ àyà yẹn lámà àásà Ìsá minhumul kufra nígbàtí Ìsá kẹfí pé àwọn pípù yìí ìwà kèfèrí ń bẹ lọ́kàn àwọn ará Násárẹ́tì tẹ́ ń pè tẹ́ lọ fi ń tún nǹkan tí è ṣe túnmà rẹ̀
qala wá sọ pé man ansari ila Allah ta lẹni tó fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tí ó gbà fún qala al-hawariyun ṣẹ̀rí àwọn hawariyun náà yẹn àwọn apostoli yẹn àwọn ni wọ́n wá sọ yìí pé àwa rẹ̀ ò nahnu ansarullah àwa ń ti wá o àwa ti ṣe tán láti ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ amanna billah wọ́n dẹ̀ pé ṣàhádà pé àwa ti gbà pé bí an la ilaha illallah wa anna Isa rasulullah pé Isa ló jíṣẹ́ Ọlọ́run yẹn ni pé washhad bi anna muslimun àwa jẹ́rìí pé mùsùlùmí làwa mùsùlùmí làwọn ẹ̀yìn nàṣàrà kèfèrí lòun yẹ̀wúdí kèfèrí lòun wọn àgbàfà Nábì Isa wọ́n tún wá sọ pé Rabbana ìrẹ́ Ọlọ́run ọba wa o amanna bima anzalta àwa ti gbà fún tó sọ kalẹ̀ fún Ànábì Muhammad wattaba'na ar-rasula a sì ti gba òjíṣẹ́ gbọ́ fakutubuna ma'a ash-shahidin wá jẹ́ káwa náà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ wọ́n tún sọ bẹ́ẹ̀ fún Ànábì Isa ń jọ náà pé Rabbana ìrẹ́ Ọlọ́run o amanna àti gbà o bima anzalta ìwé tó sọ̀kalẹ̀ àti gbà ọ̀ wattaba'na ar-rasula a sì tún tẹ̀lé òjíṣẹ́ ọ̀ ìyẹn pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí nù wọ́n yìí wattaba'na ar-rasul àti gbà fún òjíṣẹ́ Ọlọ́run fakutubna ma'a ash-shahidin jẹ́ káwa náà pẹ̀ láwọn èèyàn rẹ̀ tòun ti bẹ́ẹ̀ báwọn eléyìí nígbà tó tún dojú ayé Ànábì Muhammad yìí àwọn tí wọ́n wá jẹ́ àṣẹ́kùbọ Yẹ̀húdí àti Nàsárà yìí àwọn náà ni wọ́n tún gbógun dìde t'Ànábì Muhammad ẹ wá máa gbọ́ lẹ́yìn táwọn àwárí inú yìí gbà fún Ànábì Ìsá tán pé ìrẹ́ Ọlọ́run amanna àti gbà a sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ o Ìsá àti gbà fún a sì ti tẹ̀lé dákun kọ́ wá pẹ̀lú àwọn ẹni rẹ̀ wa makaru wa makara Allah làwọn tí wọ́n wá jẹ́ àwọn ọ̀tá nínú ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wá ń dètè lọ́lọ́run ọba náà ń dètè wallahu khairul makirina torí pé Ọlọ́run ọba ló sì mètè dájú èyí ló wá bí àsọlẹ̀ Ìsá pé inni mutawaffika Ọlọ́run máa tó gbẹ̀mí mi o Ọlọ́run ti sọ fún mi pé òun máa gbẹ̀mí mi o Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì Ìsá pé àsìkò ti tó tí n bá ti gbẹ̀mí rẹ̀ tán rafi'uka ilayya ẹ̀mí rẹ̀ ń lọ ọ̀dọ̀ ọba tó ní ọ́ báwa náà bá kú ibẹ̀lẹ̀ ní wa náà ń lọ kìí ṣe pára ó ní wa mutahhiruka minal ladhina kafaru mi ò ní jẹ́ káwọn kèfèrí ibi ní jẹ́ kó jẹ́ páwọn ní ó gbẹ̀mí rẹ̀ máa gbẹ̀ ẹ́ là lọ́wọ́ wọn wa ja'ilul ladhina taba'uka ṣòro àwọn tí wọ́n tẹ̀lé ọ tí wọ́n ń jẹ́ mùsùlùmí nì fawqal ladhina kafaru àwọn ni ó máa borí àwọn tí wọ́n kọ tí ẹ ila yawmil qiyamah tálì kìámọ̀ fi dé táwọn èèyàn ń jẹ́ mùsùlùmí ó ní àwọn mùsùlùmí ni wọ́n máa borí àwọn olùkọ́ tí ẹ ila yawmil qiyamah tálì kìámọ̀ ó fi dé mùsùlùmí ni ó máa borí ilayya marji'ukum tọ́rọ́dọ̀ mi lẹ́ ń padà bọ̀ fa ahkum bainakum mo máa dájọ́ láàrin fima kuntum fihi takhtalifun lórí ń tẹ́ ṣe ìpínyàlé lórí ó ní fa ammal ladhina kafaru ṣòwárá àwọn tí wọ́n kọ̀ nínú àwọn Yahudi Nasara yẹn fa u'adhibuhum adhaban shadidan fid dunya wal akhirah máa jẹ wọ́n níyà tó lágbára láyé àti lọ́run wa ma lahum min nasirin wọ́n á sì ní rólùrànlọ́wọ́ wa ammal ladhina amanu ṣòwárá àwọn tí wọ́n gbà yìí tó gbà fún ọ̀yí wa amilu salihati tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa fayuwaffihim ujurahum wọ́n gba ẹ̀san wọn pé lọ́dọ̀ Ọlọ́run wallahu la yuhibbu adh-dhalimin torí pé Ọlọ́run ọba ò ṣe kíni kò fẹ́ràn alábòsí tó ní dhalika natluhu alayka gbogbo ń tà ń sọ ìrẹ́ ànẹ́bí à ń kà fún wa ànẹ́bí ní minal ayat nínú àwọn àkìlọ̀ ní àtàwọn òye tó ti kọjá wa dhikril hakim àti ìrántí tó kún fún ọgbọ́ lóbi pé inna mathala Isa indallah àpèjúwe ànábì Isa lọ́dọ̀ Ọlọ́run ka mathali Adam ó dàbí Adam ni ó khalaqahu min turabin thumma qala lahu kun fayakun wọ́n dá látara yẹ̀pẹ̀ àwa ni kó máa jẹ́ tó ń jẹ́ ni ó sì ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run wá ní al-haqqu min rabbik òdodo àtọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ti wá o fala takun minal mumtarina máa pẹ̀lú àwọn tí ó jà níyàn
má ja Kùránì níyàn. Ibi tá a rí dé ní alẹ́ yìí nìyẹn. Èyí tá a fẹ́ kó yé wa ń bẹ̀ ni wípé tá a bá ń sọ̀rọ̀ ọmọlẹ́yìn ànẹ́bì Musa, mùsùlùmí ni wọ́n tí wọ́n sì jẹ́ Banu Israel. Tá a bá ń sọ̀rọ̀ ọmọlẹ́yìn ànẹ́bì Isa, mùsùlùmí ni wọ́n tí wọ́n jẹ́ Banu Israel. Tá a bá ń sọ̀rọ̀ Yehudi, àwọn kèfèrí tó kọ̀ ti Musa lẹ̀ nínú Banu Israel. Tá a bá ń sọ̀rọ̀ àwọn Nasara, àwọn kèfèrí tí ó gbà fún Isa nínú Banu Israel. Tá a bá ń sọ̀rọ̀ àwọn An-Nasariya yẹn, Nasara yẹn, àwọn ará Nasareti là ń pè bẹ́ẹ̀, kìí ṣe pé àwọn Kristẹni. Àwọn Kristẹni làwọn tí wọ́n kó ẹ̀sìn míì jọ lẹ́yìn tá Nábì Ìsá ò sí mọ́. Tí nínú àwọn kèfèrí tó kọ̀ tí ẹyẹn tóun náà wá jọ̀gá tó pèrè ní Pọ́ọ̀lù tó wá nítọ́ àwọn ó máa sin ọ̀gá ògo ọmọ Ọlọ́run. Àwọn ẹ̀yẹ Kristẹni nìyẹn. Nasara làwọn tó kọ̀ tí Ìsá lójú rẹ̀, Yehudi làwọn tó kọ̀ tí Musa lójú ẹ̀. Pé ẹpọ́lọ̀ fún ọlọ́pọ̀ tó ẹni bá tún gbà nínú ẹ̀yin náà o, ahlan wa sahlan wa marhaba, ẹgbẹ̀sán yín lọ́dọ̀ Ọlọ́run. Olúwa Ọlọ́run dákun mọ́ ṣe lé ìláwìí mọ́, fẹ́rú Ọlọ́run tí ń wí mọ́ sì ṣe lágbọ̀mọ́ fáwọn náà tá ń gbọ́. Ó rí pé kìí ṣe pé tírà kan ni mo gbé síwájú tí mo ń kà, mo ń lo tọ́lọ́run fún mi gẹ́gẹ́ bí al-hikma àtàlùkùrán tọ́lọ́run sọ̀kalẹ̀. Èyí tí ń bá wá túmẹ̀ títúmọ̀ rẹ̀ ò bá rí bẹ́ẹ̀ ni kó bá mi tú fáwọn èèyàn. Wọ́n náà ń túwìstì, wọ́n lè ní ń túwìstì Kùránì ní ìwọ wá tú, ìwọ tú kó wá yàtọ̀ sí bí mo ti tú. Àṣàrà àyà kan lánàá ta ní Ibn Kathir, nǹkan míì náà tú tó sì clear sí wa. Ibn Kathir yìí làwọn tí wọ́n dẹ̀ ń gbà pé Sàlàfíyà làwọn súnà làwọn mú tó bá tú dání lókun jù láyé, kódà tí ò bá lálàáfíà. Torí Ibn Kathir ló pe Pọ́ọ̀lù lánàbí Ọlọ́run nínú tafsir. Ṣánàbí Ọlọ́run ni Pọ́ọ̀lù, ṣánàbí Ọlọ́run ni Pọ́ọ̀lù. Tó bá yẹ pé ká gbé jáde ká sáré yẹ̀ wò. So Ibn Kathir ló pe Pọ́ọ̀lù lánàbí Ọlọ́run. Níbi Ọlọ́run sọ pé idh arsalna ilayhim ithnayni. Ó lánàbí Ọlọ́run ni Pọ́ọ̀lù. Ṣánàbí ló sọ bẹ́ẹ̀. Àwọn àfáàdẹ̀ gbà bẹ́ẹ̀. Kọ́lọ́n kó ṣíjú àánú wọ̀ wá. Kó ràn wá lọ. Tó bá kàtẹ̀ sí Ibn Kathir, ó pe Pọ́ọ̀lù lánàbí Ọlọ́run. Now, jẹ́ kí n sáré gbé jáde kájọ wò ó. Kọ́lọ́n kó ràn wá lọ. Ẹ wá gbọ́. Nígbà tọ́lọ́run sọ náà Al-Qur'an Suratu Yasin, ó ní idh arsalna ilayhim ithnayn. Ní àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá. Ó ní nígbà tí a rán àwọn èèyàn méjì kan sí wọn. Fakadhabuhuma, táwọn aráàlú yẹn pè wọ́n nírọ́. Fa'azzazna bi thalithin, àwa tún fẹ́ nìkan kún wọn kí yẹn lọ kún wọn lọ́wọ́ kọjá mẹ́ta. Faqalu wọn wá sọ wípé inna ilaykum mursalun, òjíṣẹ́ Ọlọ́run ni wá o. Nígbà táfà fẹ́ sọ, àfà ní qala Ibn Jarir, Ibn Kathir ní sọ̀rọ̀ o. An Wa'bi bun Sulaiman, an Shu'aybi al-Jabali, qala kana ismu rasulayn, wọ́n lórúkọ àwọn òjíṣẹ́ méjì yẹn. Al-awwalayn àkọ́kọ́ yẹn, Sam'una wa Yohanu, ọmọ lẹ́yìn. Wasmu salisi Paul lẹ́kẹta. Tọ́lọ́run sọ pé ṣé àkọ́kọ́ ní pé ṣé ẹ̀yìn ànábì Ìsá ní ìṣẹ̀lẹ̀ ní. Ọ̀rọ̀ ló jẹ́ ń sọ kò ní í ṣe pẹ̀lú ẹ̀yìn ànábì Ìsá. Lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kánábì Ìsá tó dé ni. Lẹ́yìn Mósè ni. Àfáàdẹ̀ sọ fún wa pé àwọn òjíṣẹ́ mẹ́ta yẹn o, àkọ́kọ́ nú wọn òun ni Samuel, ẹlẹ́ẹ̀kejì wọ́n lòun ni Paul Yohana, wọ́n lẹ́lẹ́ẹ̀kẹta òun ni Paul.
pé ìlú tọ́lọ́run sọ yẹn Antiochia ni Antioku ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé ń tọ́ntẹ̀ láti sọ níbẹ̀ yẹn ni wípé Pọ́ọ̀lù ló lọ́ọ́ dá kìrìsìtẹ́nì sílẹ̀ l'Antioku ẹ wo bí tí Ibn Kathir ń gbé wa lọ ẹ gbọ́ is carrying us to where we no know àwọn afáàdé máa gbà assalam sálì ṣe ilé yìí lálàáfíà wọn wá ní torí ẹ̀kan mú kíkọ́ yọ́ ti pé Ibn Kathir tú nǹkan tí ò sí. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.